ló gbáke àràtà síwájú ti dá nínú òṣèlú Nàìjíríà kò lẹ́gbẹ́ rárá ọba làkèrè nínú káwalẹ̀ lódò ọba gbogbo akéwì mọ́dé o èmi gangan láládìjú òwe ẹ̀yin ọmọ Yorùbá ẹ yá mi létí yín àsìkò tó yẹ kẹ́rọ̀nù wò ló tún lé lọ́dún 1963 ní gbogbo ọmọ Yorùbá tí wọ́n dìbò f'Awólọ́wọ̀ bàbá òṣèlú àbálọ àbábọ̀ ṣe ni wọ́n já Ọbáfẹ́mi kulẹ̀ bí àpò ẹ̀wà lẹ́ni tó fẹ́ ràn lú lọ́wọ́ lẹ́ni tó fẹ́ kí gbogbo ayé ó dẹrùn báhùn lẹ́yìn ọgbọ̀n ọdún t'Awólọ́wọ̀ jábọ́ ọdún 1993 nírètí ọmọ Yorùbá tún já sófurú jágájò up 93 ni mò ń wí un láyé ẹ̀mùké Abíọ́lá kásì máa ń wò ó kí wá ló dé tọ́rọ̀ ń wá fẹ́ dàbí ègún kó má bàa já sẹ́gun ni ẹ fi dìbò f'Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kó so lórí oko ọgbọ̀n ọdún tí ẹ̀mùké ti dìbò tó wọlé tí wọn ò jẹ́ kó ṣèjọba rèé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tún ti ń gbégbá a fẹ́ dìbò ó fẹ́ di ààrẹ wa gbogbo aláṣẹ ọmọ wípé ògbóǹtagì olóṣèlú ní Bọ́lá Ahmed Tinubu jẹ́ ẹni tó ti rọgùn lọ́gbà àwọn èèyàn lù lọ́wọ́ bàbá lóye ọlọ́pọlọ onímọ̀ tó pọ̀ ọmọ Yorùbá o láì pọ̀ ṣẹ̀ṣẹ̀ ẹ já padà síbi arọ́pọ̀ tì sí ọba ọmọ Yorùbá ni òmọ̀ràn tí ń balẹ̀ ìyá ẹ̀ jẹ́ ẹ wá wá bílí tí ọmọ Haúsá bó ṣe ń túlé bàbá tó bí lọ́mọ ṣe tó yẹ kọ́mọ Haúsá ó lọ ọdún mẹ́jọ lórí àlééfà kí wọ́n tún mọ̀ jìjàgùdù ààrẹ ẹkùn mẹ́fà lání lórílẹ̀‐èdè yìí mẹ́ta ló jẹ́ kọ́mọ Haúsá mẹ́ta jẹ́ tìgbù àti Yorùbá ti ṣe Jonathan tó wá láti sáùtù náà ti ṣe ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn ọmọ Haúsá ṣe ọwọ́ yẹ kágbárùkù tọmọ Yorùbá kó lè ṣàṣeyege àṣeyege Bọ́lá Tinubu ló lè ràn lú lọ́wọ́ ẹ jẹ́ agbé baba sórí ọba kó lè dá ńláńlá kó lè dá bírà tó pọ̀ ó yẹ ní gbogbo kójú kò sílé gíláàsì ṣùgbọ́n kò yí ọmọ onílé àtọ́nílé gan fúnra ó yẹ ní gbogbo kó gbà sọ ọ̀dẹ̀ ṣùgbọ́n kò yí alùbàtà o ó yẹ ní gbogbo kó yọwọ́ aró ṣùgbọ́n kò tọ́ sátọ̀ lé bí ìrẹsì kan bá ń pàkúta kò yẹ ká gbọ́ lẹ́nu atọrọ jẹ báwùsá tí yíbò bá ń ṣọ̀tẹ̀ Yorùbá sọ́wọ́ yẹ kọ́mọ Yorùbá ó pẹ̀lú ọ̀bọ jẹ́kó Tinubu ló yẹ kí gbogbo ọmọ Yorùbá ó gbé lárugẹ kọ́mọ Yorùbá ó lè gòkè àgbà gbogbo ayé pátá ló mọ̀ pé táwùsá tí yíbò títí omi dé ọ̀dọ̀ ọmọ Yorùbá wá lásìwájú ń bá ṣe kò wá sílùú tẹ́lẹ̀ dé tí Tinubu ẹ̀ tí ì nípa ṣé ẹ mọ̀ pé ẹni tó gbọ́ fá òmò fà ẹni tó mọ̀ fọ̀ gbọ́ fá ẹni tó gbọ́ fá tó mọ̀ fọ̀ òmò gbọ́ fá ń tani lọ́fà nítorí bá a bá gbọ́ fá bá a bá dọ́fà bá a bá wá dé ìlú Ọ̀fà fọláfọlá là á jìfà lára àwọn èèyàn tára Ọ̀fà ta lọ́fà nílùú Ọ̀fà nítorí ifá nìkan oṣù la fi ń yọfà lọ́fà èmi ọba gbogbo akéwì mo dé o ẹni Olúwa bá fẹ́ dárò lọ́rùn ló dé aṣáájú ni mí alálàyé òdodo lè mí ọba àyàn kan oṣù jàgbá gbogbo ilé létí gbàgìrì lùgìrì òfògìrì sọ̀nà èmi ẹni à ń pè lókè tí tún para wájú kò ṣeé pa kò ṣeé jẹ kò ṣeé lù lóògùn bọ́rọ́kọ́tọ́ níyọ ẹni àmì òróró ní mítánì kò lè gbá lójú ẹni bá dán wò yóò fomi gbígbóná jóra èmi gangan lọ́ba gbogbo akéwì tí ó bẹ̀rù ẹ̀wọ̀n mo gbójú gbónu mo gbóyà mo sì mú wọn bí alágùn Ṣàngó mo lè kò sà lójú tewétewé lèmi tẹ̀kọ́ lẹ́nu odi ìwòrìwò ni mo tàkàrà lọ́jà ìdìbò mẹ́kùn èmi lẹ́rù jẹ̀jẹ̀ tí ń gbẹ́nu rókò abọ́ra nínú inú ẹ̀mí akọ ẹ̀sìn ni mí tí ń gbẹ́nu igi ró tà ọ́ akọ ìgbógun ni mí tí ró léńjẹ òkò ìjà tẹnu ìbọnjò wàrà wòrò òòṣà tí Ṣàngó mi ò bá lè nà arẹ́kọ́ ló lè sá ọmọ bá a ti sì pẹ̀ fọlúkòsó àyànrán náà ni èmi gangan náà ni ọba gbogbo akéwì tí ó bẹ̀rù ẹ̀wọ̀n kí ló dé tọ́rọ̀ Yorùbá wá dàbí sọ̀rọ̀ yè mọ́ jẹ Yorùbá lọ́mọ gidi wọ́n sì léèyàn gidi Yorùbá dàbí àtùpà tó tàn mọ́lẹ̀ fún tẹrú tọmọ ṣùgbọ́n
ìdí àtọ̀pà yẹn gan lọ́wọ́ sọ́kùnkùn kọ̀tán bí? Kí ló dé ọmọ Yorùbá tá a fi dàbí omi tó ṣaláàbò lórí ẹja? Ṣùgbọ́n tẹ́já bá jiná fún yín tán wọn á wá da omi tó ṣẹja jiná ọ̀hún dànù. Yorùbá dàbí ilé tó fi irúgbìn rẹ̀ bọ́ aráyé. Tọ́mọ aráyé bá wá jẹun yó tán wọn á wá tẹ̀lé bàṣubàṣu bíi pé kò sí nǹkan kan mọ́, ó burú jọjọ. Ará Yorùbá dàbí ajá táńtọ́ lọ́hùn tó gbọ́dù ọ̀yà fọ́dẹ̀. Ọdẹ gbé òdù ọ̀yà dénú ilé tán. Ọdẹ wá na ajá táńtọ́ lọ́hùn ní pẹ̀tẹ́pẹ̀tẹ́ àdá lẹ́nu kó mọ̀ bá a fi tọ́ yí ẹran tó pa. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin onílàákàyè tó dáa, ẹ̀yin lọ̀rọ̀ ń lé yé. Gbogbo ọmọ Yorùbá wá ẹ̀tẹ́ ti bẹ̀lẹ̀ jẹ́ ọba kéwì ń pòwe gidi. Yorùbá ló jẹ́ ẹ̀sìn, wọn ò jẹ́ kẹ́sìn Yorùbá ó tẹ́rẹ́ sá. Ọmọ Yorùbá jẹ́ òjòlá, kò jẹ́ kójòlá Yorùbá ó fàyàfà. Ìjímèrè Yorùbá gungi àgbà tó tún jábọ́ láàrin àwọn akẹgbẹ́ wọn. Ìjì Yorùbá jà nítorí tẹ̀mbẹ̀lẹ̀kún àtọ̀tẹ̀. Ìjì Yorùbá jà lásán ni kò jẹ́ ó tẹ́wé kókò ó fàya. Kékeré ọmọ Yorùbá oró ni, àgbà ọmọ Yorùbá oró ni. Ìfẹ́ ni ẹjẹ́ fi bára wa lò pọ̀. Àsìkò tá a wà yìí ọ̀rọ̀ ẹgbẹ́ kọ́, ọ̀rọ̀ òṣèlú kọ́, ọ̀rọ̀ Yorùbá gangan là ń wíhun. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Jàgàbáànù ló lè ṣáájú. Ó ní ẹjẹ́ dìbò fún, ẹjẹ́ gbé sórí ọba kó lè dá ńláńlá, kó lè dá bírà tó pọ̀. Ẹ̀yin ọmọ Yorùbá o, ẹ̀yin orí adé nílẹ̀ Yorùbá, ẹ̀yin èjìgbàrà lẹ̀kẹ̀, ẹ̀yin baálẹ̀, ẹ̀yin sànmọ́rí ìlú, ẹ̀yin ọkùnrin àtobìnrin Yorùbá, ẹ̀yin ọmọdé àtàgbàlagbà, ẹ̀yin onílé àtàlejò, gbogbo olùgbé ilẹ̀ Yorùbá pátápátá, ẹ bá wa kọ́ ti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu o. Gbogbo ẹ̀yin àgbà àwòrò ṣàṣà tó jẹ̀sẹ́bì nínú òṣèlú ilẹ̀ yìí, ẹ má wo Yorùbá níran. Ọ̀rọ̀ ẹgbẹ́ kọ́ rèé, ọ̀rọ̀ òṣèlú kọ́ rárá. Ńṣe ni ká ṣe eré kí Yorùbá ó lè gòkè àgbà. Tinubu kàwé dé góńgó, ó gboyè ó gbóyè ọlọ́pọlọ. Kì í ṣe lẹ́sìnmẹ̀sìn, kì í ṣe lẹ́yàmẹ̀yà rárá. Ó lawọ́, kì í dá nǹkan tó bá ní jẹ. Ẹ̀yin ọmọ Nàìjíríà, bá a bá gbé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu sórí àga ààrẹ orílẹ̀-èdè yìí yóò ṣàyé ní rere ni. Bọ́lọ́wọ́ bá ń bọ̀ra wọn lọ́wọ́, ó lójú ẹni táṣíwájú jẹ́ náwó sí. Ti gbígbéraga kọ́, ti kẹ́lẹ́gbẹ́ ọmọ ẹgbẹ́ ni. Gbọ́n ìwà ìrẹ̀lẹ̀ ni Tinubu fi wà nípò àgbà. Ipò kíní ló ṣe ìgbà tó ń kàwé. Gbogbo ibi ó bá ti kàwé ibẹ̀ ló gbé ń gbẹ̀bùn. Ọ̀kan ni Tinubu nínú ọlọ́pọlọ. Pàtàkì ńlọmọ Yorùbá nínú onímọ̀ lókè èpè. Bíná ti dọ́là èéfín ń tọ́ Jàgàbáànù ọmọ òkúrù gbẹ́gẹ́. Àtòfiṣẹ́ owó rán Jagunlabi tí mowó so bí ẹran. Ọ̀làmọkùnrin kàkà bàjà. Ìwọ èèyàn tó bá sùn lálẹ́ tó rí Tinubu lójú dúdú, bójú bá mọ́ pò mọ̀ pélé rẹ mọ́ bá ọ orówó oríire. Ìwọ tó rìnà pàdé Aṣíwájú ẹbọ rẹ dà. Bẹ́rù bá ṣe tàmẹ́ẹ̀dì bó pẹ́ títí ẹrú adọ́mọ́. Ìwọ bá fẹ́ràn ọmọ Tinubu bó pẹ́ títí afọgbàálẹ̀. Àkóbá àdábá ònírí kankan nínú wọn. Pàtàkì ló jẹ́ nínú ẹgbẹ́ APC ní Nàìjíríà. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu máa mẹ́tò ìlú bọ̀, ìfòyà òsì. Ẹni bá ní kẹ́bọ̀ ó mọ̀ dà ní òmò bẹ́bọ lọ. Aṣíwájú ò ní ṣe fọwọ́ ọ̀tún rárá kọ́wọ́ sí ó mọ̀. Gbogbo ọmọ Nàìjíríà, Aṣíwájú ni ẹgbẹ́ agbélárugẹ.